làwọn èèyàn kan rí Ìbà Gani Adams bí ẹni tó slow. wọ́n wá ń rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gẹ́gẹ́ bí ẹni tó láction. àwọn kan wá ń ro lọ́kàn wípé ààrẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ìbà Gani Adams jẹ́ Ìgbòho ló yẹ kó tọ́ sí. Awikonko ti fi ọ̀rọ̀ gbọ́n ó ti fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams àti àwọn olólùfẹ́ olóyè Sunday Ìgbòho Òòṣà látàrí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn akọni méjì pàápàá láàrin àwọn agbọ̀rọ̀dún wọn gbogbo bí wọ́n ti ṣe fẹ́ ọ̀rọ̀ náà lójú tí wọ́n ti sọ di oríṣiríṣi nǹkan tí àṣírí ń tú lọ́sùn tó ń tú lọ́sì tó tiẹ̀ wá di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí bring reputation wọn down. Kódà ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Laji Abbas àti Gani Adams tí Awikonko ní ìgbà yẹn làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ tán ti bẹ̀rẹ̀ sí fẹ́ lójú tó fi di ọ̀rọ̀ láàrin olóyè Ìgbòho àti Ìbà Gani Adams. Kí wá ni Awikonko sọ? Awikonko ní ó sọ ìdí tí àwọn èèyàn ṣe gbọ́dọ̀ máa rò pé Ìgbòho ló gbọ́dọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ṣíyànnà náà àwọn nǹkan kan táwọn èèyàn ti ń rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ pé bóyá olóyè Sunday Ìgbòho Òòṣà ló yẹ kó jẹ́ ààrẹ. Ó ṣàlàyé àwọn oyè tó tọ́ sí àwọn méjèèjì yìí, ipò tó yẹ káwọn méjèèjì yìí wà, báwo gangan náà ṣe jẹ́, báwo náà ṣe ṣẹ̀ wá, irú èèyàn wo ni wọ́n jẹ́. Ó fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn àgbà Yorùbá tí ọba Yorùbá pé ẹ wò ẹ má máa jẹ́ kí irú àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn akọni méjì yìí kó máa hó báyìí, kó máa di wàhálà kó tó di pé ẹ dá sí. Ó sọ àwọn ìgbésẹ̀ tí Ìgbòho pàápàá gbọ́dọ̀ gbé kó tó di pé ó jáde sọ̀rọ̀, kó tó di pé ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ àtàwọn tó ń tẹ̀lé àwọn èèyàn àwọn olólùfẹ́ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lórí social media pé ẹ wò bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ máa wo orúkọ ẹni tí ẹ ń tì torí ẹ̀ sọ̀rọ̀. Ẹ gbọ́dọ̀ ṣọ́ra nítorí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń jáde wáyé tẹ̀ ń sọ̀rọ̀ ẹ mọ̀ yí pé ẹ fi ń kó bá ẹni tẹ́lẹ̀ ń gbèjà ẹ̀ ni. Ẹ wò ó sọ àwọn nǹkan kan tó yẹ kí ẹ gbọ́ nípa Ìbà Gani Adams àti olóyè Sunday Ìgbòho Òòṣà. Ibo gan ni Awikonko fì sí, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Kí ló gbé Ìgbòho dìde gan? Irú èèyàn wo ni Gani Adams? Kí ló yẹ kí Gani Adams àti Ìgbòho ṣe lórí ọ̀rọ̀ ìjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olólùfẹ́ wọn, àwọn supporters wọn lórí social media? Kí ni ó yẹ kí wọ́n ṣe? Kí ló yẹ kí àwọn ọba àti àgbà Yorùbá ṣe? Awikonko ṣàlàyé o, ẹ jẹ́ gbóhùn lẹ́nu ẹ̀. Not talking about olóyè Sunday Adéyẹmọ Ìgbòho since all this while doesn't take anything from him or either from me. I didn't mention his name not because of him but because of people around him. Mi ò fẹ́ tẹ́nìkan máa fi sọ wípé ntọ́ sọ lélẹ́yìí ṣùgbọ́n mo dúró fáwọn àgbàlẹ̀ Yorùbá láti intervene. They didn't. Bí wọn ò bá wá lè ṣe tá a ríra wa gẹ́gẹ́ bí ẹni tí ò lólùṣọ́, bí àgùntàn tí ò lólùṣọ́, at least àwa gẹ́gẹ́ lè minimize nǹkan dẹ̀ lè control situation. Àwa náà kì í sọ ọmọdé mọ́. Àwọn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò tí ì pé 40 years wọ́n ti pé 50 years tán ti ń control the whole country tí wọ́n ti ń béèrè fún òmìnira. Anthony Enahoro mo gbọ́ dáadáa kò tí ì pé 30 years nígbà tó ti ń kọ lẹ́tà independence. So kí wá ló ṣàwa tajà àdàgbà jẹ́ra òfù kẹ̀kẹ́kẹ́kẹ́ àtàrí bí agbọ̀n gbèsè tọ́jẹ́ pé àwa mọ̀ jùdá lọ. Naturally ẹni ó wà lórí social media tó nígbàgbọ́ wípé òun nífẹ̀ẹ́ ìran Yorùbá kò ní jẹ́ pé ìjà láàrin àwọn èèyàn méjì ni ó máa dùn nínú la máa gbé lárugẹ lọ́tún lósì. It doesn't make any sense. At the end of the day bẹ́ẹ̀ bá gbé Ìgbòho kọlu Ààrẹ Ọ̀nà Kakanfò bí wọ́n bá jà láti ìsìn títí di December ẹnìkan kò bó ẹnìkan kan láàrin wọn o, ẹnìkan kò gàrí ẹnìkan kan láàrin wọn, kò wá sẹ́ni tó bẹ́ẹ̀ tó lè lọ fún ẹnìkan létí láàrin wọn. Now having said that,
àwa ń ba tradition wa jẹ́, à ń ba culture wa jẹ́, à ń ba institution wa jẹ́ 100%. ó máa ní damages lára olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. If you don't know, yóò ní damages lára Ààrẹ Ọ̀nà Kakanfò, yóò ní damages lórí tradition ilẹ̀ Yorùbá, yóò ní damages lórí ìran Yorùbá gangan. Ó lágbára. Àkọ́kọ́ ni pé àwọn èèyàn ọmọ fi wá ṣẹlẹ́yà. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn méjèèjì ó mọ ta iyì wọn díẹ̀díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni pé àṣà Yorùbá ò ní ní ìtumọ̀ mọ́ tó bá yá láìpẹ́. Ntàdé láǹjà fún ni àṣà Yorùbá. Gbogbo àwọn ọba aládé láti bú tán completely. Gbogbo àwọn ìjòyè láti bẹnu àtẹ́lù, gbogbo àwọn àgbààgbà láti kàn lábùkù. À ń rẹ̀dẹ̀, à ń bẹ̀ẹ̀dẹ̀ jẹ́. A ní lọ́kàn padà bọ̀ lẹ́ẹ̀dẹ̀ mọ́. That means a fẹ́ gbé sájò nu because a kì í sọmọ ẹdẹ. So majority tó ń sọ̀rọ̀ tàbí tó ń fa wàhálà wọn ò sí ní Nàìjíríà. Ẹ jẹ́ take it easy. Now kí ló fàjà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho? I will always say the truth, nothing but the truth. Nbi tí èèyàn bá fẹ́ gbà sí ni, but I said something nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ wípé tí mo bá wà bias tàbí pé ẹnìkan ló rán mi tàbí pé mo fẹ́ gbìjẹ èèyàn ni kọ́lọ́hún ó mú mi, kọ́lọ́hún ó dẹ̀ fìyà jẹ mí. Mo rí i pé mo wà ní position láti highlight, láti tanná yẹ̀dí kí ló ń fàjà. Ẹni tó bá sọ pé Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ọjà kẹ́niyàn ó kúrò nídìí ìdò erémọdé ni wọ́n ń jà 100%. Inú àwọn méjèèjì ò dùn síra wọn with due respect. So àwa ń rí reflection lára àwọn tó jẹ́ ọmọlẹ́yìn wọn. Àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Ija Gani Adams náà ti rí iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni pé káwọn náà mọ dá gbogbo àwọn èèyàn tó bá ti ń sọ̀rọ̀ lóhùn. Kò lè help wa. Ọ̀rẹ́ mi dà mí ngọ́dà tèmi ọ̀dàlẹ́ ò mọ̀ pọ̀ sí. And àwa tá wà nígun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, let's take it easy. We are not helping this man. We claim loyalty today. Loyalty wa máa di nuisance lọ́la. Reality ni mo sọ fún yẹn. Because ẹ̀yà tó gbọ́n bí ìran Yorùbá ò sí. Ẹ pé ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o. Yorùbá dẹ̀ ní máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn. Tó fi mú Awíkókó tóun náà tó fi jáde láti wá sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn ló ní ọmọ àjò lọ o. Gbogbo báwọn èèyàn wọn làwọn ń bọ̀ yìí o. Àwọn náà ni ó tún wá sọ pálàjò tẹ́ni ọ́. So kí ni tá a lè ṣe kílẹ̀ Yorùbá ó fi dàgbà? Ó yẹ kó jó lórí èrò wa. What can we do tó lè mú ìrẹ́pọ̀ wá fúnra Yorùbá? Ó yẹ kó jó lórí èrò wa. Oríṣiríṣi ogun ló dojúkọ wá lẹ̀ Yorùbá. Báwọn kan bá fẹ́ sọ̀rọ̀ ní ìsẹ̀yẹ Fúlàní ní o ìbádogójì èrò wájà, ẹ stop propaganda. Ẹ stop ẹ. Ẹ jẹ́ àkọ́kọ́ ṣe nǹkan tó lè yẹ tiwa ná. Ká tó lè sọ pé a fẹ́ gborílẹ̀-èdè ká bí nǹkan. Ẹ jẹ́ àkọ́kọ́ wá ìrẹ́pọ̀ láàrin ara wa ná. Òṣùṣọ́wọ̀ ló lè gbálẹ̀ mọ́. Sásá ìgbálẹ̀ ò lè gbálẹ̀ mọ́. Àjèjì ọwọ́ kò gbégbá dórí. We need everybody. And like I said, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti di institution. Ààrẹ Gani Adams ti di institution. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, if you have the opportunity to listen to me, to watch this program, tàbí àwọn tí wọ́n bá gbọ́, tí wọ́n bá fẹ́ download ẹ̀ fún yín, kí wọ́n fetí gidi gbọ́, kí wọ́n má gbọ́ ní gbọ́ ọ̀tẹ̀, because mo fi Olódùmarè òtọ́jọ́ ṣẹ̀dá àwa méjèèjì búra, I have nothing against you. I love you truly and genuinely, because ó take ìfẹ́
kéèyàn tó lè fèsì èèyàn báyàn sóòótọ́ ọ̀rọ̀. reality ṣé ẹ gbàgbé sà pé mo ti wálé rí tí mo ní kẹ́ ẹ má máa báyàn kankan kẹ́ ẹ má máa bóníròyìn kankan sọ̀rọ̀. ìtàlájọ́kọ̀ sí njọ́ náà tí mo ti ń sọ that bọ̀dá o you are a more of a warrior than a communicator. Leave communication for us. jagunjagun ò kí ń sọ̀rọ̀ jagunjagun máa ń dákẹ́. nbí dídákẹ́ yẹn lágbára wọn wà. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o. ọlọ́run nínú àánú ẹ̀ yóò bá fún ní oore ọ̀fẹ́ àtàgbára láti lè hold ara yín. láti wá sọ̀rọ̀ lórí ẹ̀. majority ti ń na microphone sí lẹ́nu ìfẹ́ràn yín o. majority ti ń set camera sí lójú they don't love you. ọ̀pọ̀ ń fẹ́ káwọn èèyàn kàròyìn wọn nínú pépà. ọ̀pọ̀ ń fẹ́ káwọn èèyàn wo fídíò wọn nínú lórí YouTube. ọ̀pọ̀ ń fẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ sọ not for anything but to make money, to make followers. àwọn ń sọ ẹ̀yin dowó wọ́n ń fẹ̀yìn jẹun láti máa bà íméjì sí jẹ́. bọ̀ lọ́kàn tí ẹ máa believe pé wọ́n tún íméjì yín ṣe ni my dear brother like I said you are an institution. kẹ́ ẹ má sọ nǹkan kan mọ́ lónìí jáde. ó kọ ọmọkùnrin kan tí ń jẹ́ olóyè Sunday Àdìsá Adéníyì Adéyẹmọ ọmọ Yorùbá ògbójú ọmọ Yorùbá kan tá a mọ̀ tá a rírí ó ti wá sílẹ̀ yìí rí. ó kọ yín ti wà nínú ìwé ìtàn already without saying anything anymore, without talking, without any reaction. You don't work for respect, you earn it. You always work for respect too, but you don't command it. You don't tell people to respect you. So ẹ ti di igi tó jẹ́ pé Ọlọ́run gbé oore ọ̀fẹ́ tẹ ní òwú common. Reality àánú tẹ rí gbà ò common. àìmọye kan tó ti ṣẹlẹ̀ sí tó yẹ pé tó bá ṣẹlẹ̀ sọ́gòrò yẹn yóò ti dẹni àná yóò ti dàgbé gbìn wọ́n ti gbàgbé wọn. How much more? How many? Many. ṣùgbọ́n Ọlọ́run fi yín kọ̀tàn, Ọlọ́run fi yín ṣàpẹrẹ, Ọlọ́run fi yín jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun wà láàyè. That is enough for you. lóòótọ́ làwọn èèyàn kan rí Ija Gani Adams bí ẹni tó slow, wọ́n wá ń rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gẹ́gẹ́ bí ẹni tó láṣàn. àwọn kan wá ń ro lọ́kàn wípé oyè ààrẹ ọ̀nà kakanfò tí Ija Gani Adams jẹ́ Ìgbòho ló yẹ kó tọ́ sí. lára àwọn nǹkan tó fọ́ ẹ̀lú gbogbo àwọn ìjọ̀gbọ́n lélẹ̀, gbogbo àwọn iṣẹ́ téèyàn ṣe ni wọ́n wò mọ́ èèyàn lára pé ókè ẹ̀já fún lóyè. Yorùbá máa wo owó mọ́ èèyàn lára o. lágbájá yìí lówó, bàbá la fẹ́ fi joyè báyìí ní ìsìn àríbí 10 million naira gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀já fún lóyè. ó náà máa attract ẹ̀. so iṣẹ́ lèèyàn máa ń tẹra mọ́. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o. iṣẹ́ tí wọ́n fún yàn láwọ́ọ̀dù tó fi mú Awíkókó dóun náà tó fi jáde láti wá sọ̀rọ̀ lórí ẹ̀. whether people are watching you or not, just keep doing your thing. You don't need to do your things because of any reward. Just keep doing it. tó bá jẹ́ pé orí ìlò ṣùgbọ́n ẹni tí ó bá rí ní pé mo ti ṣe fún iye ọdún kan wọn appreciate ẹ̀mí ní ṣe mọ́jàre ẹni yẹn wá reward ni o. ẹni tí ó bá wá reward
yóò ṣe ní ṣe wípé ìlú mi lélẹ́yìí kò gbọ́dọ̀ bàjẹ́, ilẹ̀ ìbí mi lélẹ́yìí kò gbọ́dọ̀ túká, àwọn ẹ̀yà mi lélẹ́yìí ìyà ò gbọ́dọ̀ jẹ wọ́n. n tó gbé Ìgbòho dìde nìyẹn. because oríà ká tó lè rí atótilétọ̀ tí yóò gbàràtà tí yóò gbèjà lújà. Oh my God, kílẹ̀tì kìíní wà ń bírèkì báyìí. Oh my God, oh my God. So oríà, now my pleading ó ní pé ọ̀nà méjì nìjà ti máa ń parí, ọ̀nà méjì ni. Àkọ́kọ́ ni pé àwọn èèyàn méjì tí wọ́n ń bára wọn jà kí wọ́n pera wọn sórí bó serious orí ẹ̀ láǹkọ̀ kí ló ń ṣe ẹ́ náà, níbo nìjà fẹ́ gbé wa dé, kò gbé adébìyàn kan náà ó adé ṣe bí obìnrin ká má ṣe bí obìnrin mọ́, wọ́n lè parí ẹ̀ láàrin ara wọn. Ẹlẹ́ẹ̀kejì ni pé a máa difficult fún igun kìíní àti igun kejì láti kọ́kọ́ pẹ́ nìkan because gbogbo ala máa ní ego. n tá pè ní ego kìí ṣe gbéraga, kò túmọ̀ sí gbéraga 100%. Ego a lè pè ego ní class, a lè pè ní standard. Kéèyàn wo rẹ̀ pé with my position, with my reputation, wọn gbọ́dọ̀ bá mi dín nǹkan báyìí, kò gbọ́dọ̀ jẹ́ mi ni máa ṣe báyìí. Kálukú wa ló ní lára láwọn àkókò kọ̀ọ̀kan. So ẹlẹ́ẹ̀kejì ní kẹ́nìkan jẹ́ alàgàtà láàrin wọn, tó lè gbọ́ràn sí lẹ́nu tó sì lè gbọ́ràn sí lẹ́nu. And this is the reason why I am calling on àwọn ọba aládé wa. Àwọn ọba méjì kan wà tán stand out tí wọ́n lè yanjú ọ̀rọ̀ yìí. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o, tó fi mú Awíkókó tóun náà tó fi jáde láti wá sọ̀rọ̀ lórí ẹ̀. Imperial Majesty, His Royal Majesty ó lágbára. Ọba Francis, kábíyèsí fúnra lára wọn lè yanjú ọ̀rọ̀ yìí. And again, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún, Ọ̀jájá, His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì, ìjà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, Ija Gani Adams kò lè help wa rárá ní situation tá a bára wa yìí. As a security summit, a fẹ́ sọ̀rọ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá, a fẹ́ gbégbésẹ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá. Àwọn méjèèjì tó jẹ́ akọni nílẹ̀ Yorùbá, because if you want to pick 1 and 2, you pick Ààrẹ Ọ̀nà Kakanfò, then you pick olóyè Sunday Adéyẹmọ Ìgbòho as far as ilẹ̀ Yorùbá is concerned now. So káwọn méjèèjì ọmọ wàá bára wọn rẹ́, kán wá jẹ́ ata àtójú, kán wá jẹ́ ológbò àtìkúté. Does that make any sense? Ìrànlọ́wọ́ wo ló fẹ́ ṣe fún wa? So my dear brothers and sisters on social media, wọ́n tọ́jẹ́ pé nínú kọ́ bàjẹ́ ló ti ń jẹ, mi ò blame mi bú ẹ o. Má gbàgbé pé létà bá fi tọ́ mọ ìrídìí ọmọ ọ̀sẹ̀sẹ̀ yóò wó lulẹ̀. Irọ́ lè sáré fógún ọdún, òótọ́ bá ń jọ kan. So ẹ yé fabricate àwọn nǹkan tí ò nítumọ̀. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Kí ni ẹ rò nípa ohun tí Awíkókó sọ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.